ló ń Ààrẹ Ọ̀nà Kakanfò lédè Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfẹrúgbàbùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlọ́jẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ dójú o àṣẹ Fúlàní ló gbé owó lẹ̀ fún Gani Adams tó fi jẹ oyè OPC wọ́n ní Gani Adams kì í ṣe olórí ogun ilẹ̀ Yorùbá o ẹ jọ̀ọ́ ta ló fi Gani Adams jẹ oyè OPC ta ló gbé owó lẹ̀ fún Gani Adams kó fi lè jẹ OPC láti lè àtàkì Tinubu wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa Ṣèyí Mákindé àti kábíyèsí Ọ̀wádé títí lórí Ọọ̀ni kábíyèsí wọ Ọọ̀ni ìrìṣà ẹ wo ẹ̀yin èèyàn ẹ wá kẹ̀kẹ́ fìdílé kẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ kẹ wá gbọ́ àwọn àṣírí àwọn pẹrẹpẹrẹ ọ̀rọ̀ àṣírí èyí tí wọ́n tú jáde nínú fídíò yìí. àwọn tó yẹ ká bá nípò àgbà nílẹ̀ Yorùbá tá a bá wọn nípò àgbà nítorí bóyá ọjọ́ ń ṣàwó pẹ̀lú OPC pẹ̀lú Gani táwọn náà wá compromise ilẹ̀ Yorùbá ohun tó dá gbogbo yín lójú tí gbogbo ayé mọ̀ ni wípé Gani Adams ń sọmọ Yorùbá ọmọ tápà lè ń pè ní but kò ń ṣe big deal torí pé Ṣàngó olùfihàn tó jẹ́ Aláàfin lọ́yọ̀ọ́ Ṣàngó náà ìyá ẹ̀ ọmọ tápà ni so for the fact pé èèyàn ní ẹ̀jẹ̀ tápà lára kò mean bọ̀ àti bàbá àti Gani tápà ní pure tápà láti lo pé Gani ìwà dààmú ni wọ́n sọ ok ẹ̀jẹ̀ ti dàpọ̀ mọ́ mi omi ti dàpọ̀ mẹ́jẹ̀ ewé ti dàpọ̀ mọ́ṣẹ́ ó ti dára ọṣẹ ewé ti pẹ́ lára ọṣẹ ó ti dọ̀ṣẹ kò mean kò sí problem àwa Yorùbá ò bínú wọ́n wá fi ẹ̀jẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ó wá ń lo Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn àkọ́kọ́ náà láti tako ọmọ Yorùbá tó wà lókè Mr. President ọmọ Yorùbá ní ìtún wá dìde láti gbèjálẹ̀ Yorùbá tí ń ṣe Sunday Igboho ó tún wá ń lo ipò yẹn láti tako ẹ̀ àwọn àṣírí kan ló wá tú yìí mo fẹ́ bi gbogbo Yorùbá léèrè tí ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn wo ni wọ́n jẹ́ àwọn Ọ̀yọ́ ló jàre Ọ̀nà Kakanfò àwọn tó dẹ̀ jàre Ọ̀nà Kakanfò tí wọ́n yé wọn kí ni ìdí tó fi ń jàre Ọ̀nà Kakanfò kí ló ń pè ní Kakanfò kí ni iṣẹ́ Kakanfò gbogbo nǹkan ìlú yẹ ká mọ̀ nílẹ̀ Yorùbá àsìkò tí tó sì ká tú àwọn àṣírí kan táwa náà fèsì reality nílẹ̀ Yorùbá kí ló ń pè láàrẹ Ọ̀nà Kakanfò ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò lóye yẹn fi bẹ̀rẹ̀ ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n pe Aláàfin kan ní ààrẹ wọ́n pe Aláàfin kan ní Ọba Àjàgbó ayé Ọba Àjàgbó yẹn wọ́n pè ní Ọba Àjàgbó Mògúnlésí Ọba Àjàgbó yẹn àsìkò tiẹ̀ ni wọ́n rán Ṣọ̀ún Ògúnlọlá dìde ni wọ́n fi àrokò rán Ṣọ̀ún Ògúnlọlá sílùú Ọ̀yọ́ Ṣọ̀ún Ògúnlọlá tó lọ tẹ Ògbómọ̀ṣọ́ dó àsìkò Ọba Àjàgbó yẹn oníṣọ̀ún Ògúnlọlá fi bá bàbá Òṣòmàló jà tó fi pa bàbá Òṣòmàló tí wọ́n fi rán tí baálẹ̀ ìlú yẹn ṣé kìí ṣe Ẹdẹ ni tí mi bá ṣì ó dà pé Ẹdẹ ni nítorí pé táìmù yẹn Aláàfin tó jẹ́ Aláàfin tó jẹ́ Ọ̀yọ́ empire ni like seriously we must face reality láyé ìgbà yẹn láyé 17th centuries empire ni Ọ̀yọ́ ló kó most of ilẹ̀ Yorùbá mọ́ra ló ń pàṣẹ wọn ló dẹ̀ gba ìṣàkọọ́lẹ̀ lórí àwọn Yorùbá tó kù
àwọn náà dàbí Boko Haram nígbà yẹn. ok ọba Àjàgbóyè àsìkò ẹ̀ ní Ṣọ̀ún Ògúnlọlá, àsìkò ẹ̀ ní Ẹlẹ́mọ̀ṣọ́ ń dá wọn láàmú ní gbó Ẹlẹ́mọ̀ṣọ́. ká lè mọ significant ọba yìí, ó sò ní agbára gan. ọba yẹn ló wá yan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ọmọ kí náà pè wọ́n, àwọn ìlàrí ọlọ́yọ̀ tí wọ́n yàn káàkiri kí wọ́n lọ máa gbà ṣàkọlẹ̀ wá. tán rí pé àwọn ìlú kan revoke tí wọ́n irú Ẹ̀gbá ta revoke àtàwọn míì tán revoke tán fẹ́ san ìṣàkọlẹ̀ yẹn. Àjàgbé wá ní olórí ogun kan láàrin Ọ̀yọ́ ń bẹ, olórí ológun fún ìlú Ọ̀yọ́ nìkan, kì í ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò láṣẹ l'Ẹ̀gbá, kò láṣẹ ní Ọ̀yọ́, ẹ̀bẹ̀ kò láṣẹ ní Ọ̀ṣun, kò láṣẹ l'Óǹdó, kò láṣẹ l'Ékìtì, kò láṣẹ l'Ékòó. Ìlú Ọ̀yọ́ nìkan ni oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ti nífẹ̀ẹ́. Olórí ológun Ọ̀yọ́ ọ̀nà ń pè ní Ààrẹ Ọ̀nà. Ààrẹ Ọ̀nà ní ààrẹ pàápàá ní Ààrẹ Ọ̀nà. Ọ̀nà bó ọ̀nà tí wọ́n máa bá wọ Ọ̀yọ́ olólórí wọn. Generalismo of Ọ̀yọ́ military. Ìkọ́nú àwọn tó jẹ ààrẹ yẹn létà tó jẹ́ Akálòlò, kò níyàwó kò lọ́mọ. Mi ìrántí tó jẹ́ mọ́ mo kàánú ìwé yẹn gbà yẹn. Ntí Kakanfò fi wọ́ nìyẹn o. Ààrẹ Ọ̀nà nìkan náà máa ń pè wọ́n torí pé ọ̀nà àti wọ̀lú ni wọ́n jẹ ààrẹ yẹn sí, ni wọ́n jẹ olórí sí. Àwọn tó ju Balógun lọ. Àwọn ní Ààrẹ Ọ̀nà tó wọ̀lú Ọ̀yọ́ tí í ṣe ìlú Ìlọrin. ok ìkan nínú àwọn tí wọ́n wá jẹ ààrẹ yẹn létà ó jẹ́ Akálòlò. Nígbà tán wá ń fi ìyàwó ẹ̀ tó ń béèrè ìyàwó àtọmọ, ẹ̀jẹ̀ káfò bẹ̀yẹn, ẹ̀jẹ̀ káfò bẹ̀yẹn, ẹ̀jẹ̀ káká yẹn ló di Ààrẹ Ọ̀nà ẹlẹ́yà tí wọ́n fi máa yẹn ṣe pé ẹ̀ máa rẹ ààrẹ wọn ṣe káfò yẹn ló sọ di Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà lásán ló ń jẹ́ tẹ́lẹ̀, Akálòlò yẹn ló sọ di ló fi Kakanfò sí, kò sí Kakanfò ní òye yẹn tẹ́lẹ̀. ókè ìyẹn kọ́ ni mo lọ. I am saying all this kẹ́lẹ̀ mọ̀ pé mo mọ tí mò ń sọ. Ìtàn lèmi fi wọ bí mo fi bẹ̀rẹ̀ gbàgede ìmọ̀. Àwọn tó bá mọ̀ mí gbà yẹn wọ́n á jẹ́rìí sí. Àwọn tí mo kà ní different factions ni mo sọ yìí. Ọba Àjàgbóyè yan ààrẹ kó jẹ́ generalismo fún ìlú Ọ̀yọ́ nìkan. So it will be overflogging, a máa overhype. Tá a bá ń retí wípé Gani Adams jẹ́ olórí ológun ilẹ̀ Yorùbá rárá. Olórí ológun àwọn ọmọ Yorùbá kọ́, olórí ológun àwọn Ọ̀yọ́. Aláàfin nìkan dẹ̀ ló lè ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìlú Ọ̀yọ́ nìkan ló wà fún, ìlú Ọ̀yọ́ nìkan ló lè gbèjà àrùn ṣẹ́ńlẹ̀ Yorùbá, kò wúlò fún wa lẹ̀ Yorùbá. Ẹni tó wá mọ the funniest part, mo ń bọ̀, mo ti rí lórí Google, irọ́ tí mò ń pa, Google support mi, ChatGPT náà support mi. Ẹ máa gbọ́ nǹkan sọ. Wọ́n ní the Ààrẹ Ọ̀nà Kakanfò is the supreme military commander or field marshal of the Aláàfin of Ọ̀yọ́ in the historical Ọ̀yọ́ empire. In the historic Ọ̀yọ́ empire. Èmi náà fi ṣe Tani Fúlàní, mo fi ṣe fíìmù nígbà yìí 2021, èyí tẹ́ bá wo Tani Fúlàní gbà ẹ̀. Mo dẹ̀ tún sì tún sọ, fífí mi ò bá jáde January àfìṣì sí February àti ń kù. Mo fẹ́ kó dodindi, mo fẹ́ kó di nǹkan tá a lè submit fún Oscar award. That level yẹn mo fẹ́ gbèdé, mo fẹ́ ṣe the standard form. That is why tí mi ṣe fish, mi fẹ́ ṣe roughly bá a ṣe ti gbà yẹn. It's an historical film. Nǹkan tó yẹ kí àwa Yorùbá lè mọ kí ni tó pa àwa àti Fúlàní pọ̀. Accession wo la jọ ní òní Tani Fúlàní. So tí mo sì máa tún ṣe ni ẹ ṣá ṣe sùúrù, ibẹ̀ kọ́ ni mo ń lọ. Google náà support mi pé Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ rí yẹn o, olórí ológun ìlú Ọ̀yọ́ nìkan ni, Ọ̀yọ́ empire nìkan.
established in the 17th century by Aláàfin Àjàgbó. The office was created to lead imperial military campaigns, defend the realm and secure peace across territory of Ọ̀yọ́, across Ọ̀yọ́ territory. Origin and tradition. Creation. Formed by Aláàfin Àjàgbó to professionalize and strengthen military defense outside the capital. Rules of office. Kakanfò could not reside in the capital. Olàṣẹ sọ pé Ìlọrin ló ń gbé. Wọ́n bá wọn gbé nílùú. Inú fortress ni wọ́n máa ń gbé. Wọ́n kì í gbé Ọ̀yọ́. Reside in the capital city of Ọ̀yọ́. Could not reside in the capital city of Ọ̀yọ́. Winning war was mandatory. Dandan lálá ní Kakanfò gbọ́dọ̀ win ogun. Tó bá fi lo ogun tí òun win ló gbọ́dọ̀ parẹ́ síbẹ̀. Ó gbọ́dọ̀ jàkú síbẹ̀ pàápàá. Bẹ́ẹ̀ mo wá lùsì mo wá ń bọ̀ ní rárá o. Mo sọ ìtàn yìí ní 2021 yẹn náà. Bí mo ṣe ń post ẹ̀ gbà báyìí, mo rí 5,000 views. Next thing mi kàn rí mọ́ ni. Mi kàn rí mọ́ kàn yọ̀ dànù ni. The same Kakanfò yìí ló report to film video yẹn. Torí mo sọ gbogbo ohun tó máa fi ṣagbára, ohun tó máa wà lọ́wọ́ wọn, ọ̀pá tó mú dání yẹn àti tó ń jẹ́ òjìji kó. Gbogbo ìtumọ̀ àwọn nǹkan yẹn ni mo sọ nínú fídíò yẹn gbà yẹn. I did it comprehensively for 1.5 hours. Mo post ẹ̀ báyìí kò ju 1 hour lọ, mo rí 5,000 views. Kí ilẹ̀ tó lọ wò pa wọ́n kàn yọ dànù ni, mo rí pé wọ́n ti yọ. Wọ́n ti yọ kó lórí Facebook nìkan mo ṣe ló ń gbà yẹn. Àwọn nǹkan yìí Gani Adams ò fẹ́ gbọ́. But tí mo ń sọ yẹn pé téèyàn bá rìn jìnnà tó bá dẹ̀dọ̀ títí tí ò bá padà tó Olúwẹ̀rí ti dẹ́sìn ẹ jẹ́ ká kú fọgbà yọ̀ǹgà kó lè mọ àyè ẹ̀ pé kó fìgbòho lọ́rùn sílẹ̀. Olórí ológun ilẹ̀ Yorùbá kọ́ ní Kakanfò, olórí ológun ìlú Ọ̀yọ́, olórí ilẹ̀ Yorùbá, olórí ológun ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá, Ògúnọ̀ṣọ́ọ̀sì ló ń jẹ́ ẹbí Ọ̀nìlérè. Olórí ológun gbogbo ilẹ̀ Oòduà, Ògúnọ̀ṣọ́ọ̀sì ni bàbá yẹn jẹ́. Láti ìjọ́ tó Ògúnọ̀ṣọ́ọ̀sì dẹ̀ ti kú, wọn ò tí ì jẹ́ olórí ológun ilẹ̀ Yorùbá mímọ́. Kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò power is limited to Ọ̀yọ́ state. Ìlú Ọ̀yọ́ nìkan, àwọn Ọ̀yọ́ state ló ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Kì í ṣe àwa Yorùbá. Kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá. Agbára Ààrẹ Ọ̀nà Kakanfò dé Oǹdó, kò dé Èkìtì, kò dé Ògùn, kò dé Lagos, kò dọ́ṣun. Part of Yorùbá tó wà Kogi kò débẹ̀, kò dé Kwara state Ìlọrin. Okay, ó lè mú Ìlọrin mọ́ torí àwọn náà ní Ìlọrin. Bẹ̀tà wa tó kù kò sí tó kàn wá pàlọ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ibi tó lágbára sí nìyẹn. Wọ́n dẹ̀ ń gbèlú. Wọ́n kì í gbèlú. Fortress ni wọ́n máa ń gbé. Inú gbọ́dọ̀ wọ́n máa ń gbé. Ààrẹ Ọ̀nà Kakanfò ta eléyìí ceremonial lókù díẹ̀. Ẹ má jẹ́ kó impose àwọn pé àwọn olórí ológun owó lẹ Yorùbá, you are not olórí ológun. Ògúnọ̀ṣọ́ọ̀sì ni olórí ológun gbogbo lẹ Oòduà pátápátá as a whole. I stand to be corrected. Fortunately mo rí fídíò tá a fi wọlé yìí tí tún play pé kí gbogbo àjọ gbọ́. Àwọn tó mọ ìtàn lẹ Yorùbá ni wọ́n sọ yìí. Nínú fídíò yẹn bá wo fídíò yẹn mo ló parí. Àṣewò lẹ́lẹ́rìí. Mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn tipẹ́ ṣùgbọ́n mo kàn ó pé bàbá yìí ò tí ì ṣe kọjá yìí. He should stop imposing himself as olórí ológun owó lẹ Yorùbá rárá. Ògúnọ̀ṣọ́ọ̀sì ẹbí Ọ̀nìlérè rántí mò ń pa yìí. Ẹ lọ tú wò lórí social media bàbá rí ibi tán ti kọ́ sí ẹ lọ wò tán Yorùbá. Gani Adams kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́, àwọn Ọ̀yọ́ ni wọ́n ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe gbogbo lẹ Yorùbá. And Ọba Àjàgbó ń jọ sí ó create kinní yẹn nítorí wípé ó fẹ́ yan olórí fún gbogbo àwọn jagunjagun ẹ̀ tó rán lọ gbàṣàkọ́lẹ̀ wá tó rán lọ gbógun ti àwọn ilẹ̀ Yorùbá tó kù
tóun tó subjugate gbogbo wọn náà lọ́ba bẹ́ẹ̀ torí kó lágbára Aláàfin ìgbà yẹn ní agbára gan gbogbo Aláàfin ní agbára torí àwọn ni wọ́n establish nǹkan tí wọ́n ń pè ní empire ń gbà yẹn tó wọn lágbára empire ò ní pé àwọn ni wọ́n hàn àwọn ìlú yẹn rárá àwọn ìlú yẹn wọ́n wà tí wọ́n jẹ́jẹ́ ó lẹ́sẹ̀ ní Tẹ́gbà fi yarí Tẹ́gbà fi pa gbogbo àwọn tí Elizabeth lead tó fi lọ pa gbogbo àwọn Ìlàrí Ọlọ́yọ̀ òun àtàwọn ọmọ ogun ẹ̀ gbogbo àná nínú fíìmù bó ṣe wà nínú ìtàn ọdún àwọn onífíìmù fi kún wọn dẹ̀ yọ kó ń bẹ̀ èyí tí Lateef Adéṣíméjì ṣe part 1 yẹn ló fẹ́ súnmọ́ díẹ̀ torí pé lóòótọ́ ló Ṣókẹ́nù ni wọ́n gba ìyàwó ẹ̀ lóde ìlú yẹn dẹ̀ sì wà l'Abẹ́òkúta ẹ máa gbọ́ Ṣókẹ́nù ó sì wà l'Abẹ́òkúta yìí Ṣókẹ́nù yẹn jà kú ni ara kú Ṣókẹ́nù yẹn ló túbọ̀ da orí Elizabeth wípé ṣé bí wàá dẹ̀ ṣe máa wòrè tán máa pa wá irú ìrònú tí Ìgbòho ní lẹ́nìí náà ní irú ìrònú tí Elizabeth ní lánàá fún Ẹ̀gbá ló fi gbẹ̀gbà lẹ́nu lọ́wọ́ wàhálà àwọn Ọ̀yọ́ yẹn ló dúró lẹ́nìí ní ipò Fúlàní sáwà Yorùbá ipò táwọn Ọ̀yọ́ wà lánàá nìyẹn ipò bandit ipò kágbàtọwọ́ agbàlọ́wọ́ mẹ́rì ipò kájẹ gàba lórí ilé onílẹ̀ kágbà gbogbo ń tán ṣe kán máa sọ̀sà kọ́lẹ̀ káwọn invade ìlú onílù mo sọ́rí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ń tó ṣẹlẹ̀ ní mo sọ yìí history ni mo mú wáyé ń tó bí Ààrẹ Ọ̀nà nìyẹn kó tó dàrí Ọ̀nà Kakanfò kò dẹ́ ṣe Àfọ̀njá tí gbogbo wa rí yẹn orí Àfọ̀njá kọ́ ló ti bẹ̀rẹ̀ rárá orí Àfọ̀njá kọ́ ẹ tó kọ́kọ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní Kòkòrò Gàngàn ni wọ́n kọ́kọ́ fi jẹ́ gbàrà láyé Àjàlù kó tó wá di pé ó kan Àfọ̀njá náà kẹ̀lé kì í ṣayé Àjàgbó ayé ọba Awólẹ̀ ni l'Àfọ̀njá ti jẹ tiẹ̀ ayé ọba Awólẹ̀ ni bẹ̀tẹ̀ tó kọ́ jẹ gbàrà Kòkòrò Gàngàn náà kọ́kọ́ fi jẹ́ òun dẹ̀ káyé ṣe kò báyé jẹ́ ó dẹ̀ gbọ́ràn sọba lẹ́nu wọ́n máa ń wà subservient ọba ní máa pa wọ́n láṣẹ bọ̀tí ńgbà tó kan Àfọ̀njá yarí torí lóòótọ́ àṣẹ kan wà tí Awólẹ̀ pa Àfọ̀njá ó ní kó lọ kó ogun bá Ìwéré Ilé yẹn kẹ̀lé ọba Àjàgbó kọ́ ni àbọ̀bá kan tó lọ ọmọ ọbẹ̀ ni ìyá Awólẹ̀ náà kẹ̀lé ọmọ Ìwéré Ilé ni ọba yẹ́dẹ̀ ti fẹ́ ó ti gbébò sílẹ̀ pé ẹnikẹ́ni tó bá kógun jà Ìwéré Ilé irú ẹni bẹ́ẹ̀ kò ní pẹ́ lórí ilẹ̀ ayé dẹ́ ààrẹ tó bá kógun lọ Ìwéré Ilé kò ní ṣẹ́gun máa kú sọ́run ni Ìwéré Ilé yẹn wá ní Awólẹ̀ ní kí Àfọ̀njá gbógun lọ Àfọ̀njá bá yarí pé àkọ́kọ́ náà ìlú ìyá yín níṣẹ́ mọ̀ ṣẹlẹ̀ ìrántí orúkọ ọba yẹn mọ́ ìrántí nǹkan tí ègún tí ọba tó ti gé sílẹ̀ wípé ẹnikẹ́ni tó bá kógun jà Ìwéré Ilé ní tó máa ṣẹlẹ̀ sí rẹ̀ inú bí Awólẹ̀ ibi tíjà ti dé nìyẹn at the end of the day Awólẹ̀ plan láti pa Àfọ̀njá plan láti gba rẹ̀ lẹ̀ the next day ṣe l'Àfọ̀njá dẹ̀ pé kí ló ń pe ọkùnrin èṣe ló pe Fúlàní tó wà nínú ìlú ẹ̀ Álímì Jàǹtà èṣe ló pa Álímì Jàǹtà pé kó wá gbèjà wọn ìyẹn kàn káwọn ọmọ ogun wọlé ni nígbà táwọn lẹ́gbọ́n pọ́n ti kọ́ ọmọ ogun wọlé orí ọba rẹ̀ ojú ọba rẹ̀ ó yà ju ẹ̀yìn ọba rẹ̀ lọ ó dẹ̀ ti ya mú igbá ó ṣì wò ṣùgbọ́n gégùn kó tó lọ. nǹkan pè ní ibẹ̀ kọ́ ní gbogbo ìtàn tí mò ń lọ nǹkan tí mò ń sọ tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé ààrẹ tẹ̀ ń rí yẹn kò sí tó ń jáde Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ilẹ̀ Ọ̀yọ́. now tó bá wá di ọ̀la kan táwa Yorùbá bá fẹ́ jẹ generalismo kò sí nǹkan tó burú lọ́la tí Ọọ̀ni bá dìde tó bá fi Ìgbòho jẹ oyè Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì ẹ̀ because òun ló wùwà bí Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì lóòótọ́ nu fídíò yìí wọn ò dárúkọ ẹ̀ kọ́kàn sọ pé Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì ló ń jẹ́
mo dẹ̀ ti gbọ́ lẹ́ẹ̀kan rí lẹ́nu Ọọ̀ni, mo ti gbọ́ lẹ́ẹ̀kan rí tọ́ọ̀ni ti sọ̀rọ̀ débẹ̀, mo ní kárí bàbá ẹ mọ̀ tán. So mo ṣe fi confidence sọ pé ẹ lọ bí Ọọ̀ni léèrè, olórí ológun gbogbo àwa Yorùbá generally gbogbo ní Oòduà, ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ni jẹ́ Ọ̀nà Kakanfò lẹ́nà 16 kìíní kan ní Ògbómọ̀ṣọ́ sì ti lọ. So ẹ bá wa sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò yìí wípé kó sinmi ẹ̀dọ̀, kó ṣe sùúrù, kó lulẹ̀ gan. Lóye sọ pé ẹni tó bá ń dẹdò títí tí ó bá padà á padà kan Olúwẹ̀rí ti ń dé sìn, àsìkò tán ti ń dé. Àwọn tó mọ̀tàn, àwọn mọ̀tànmọ̀tàn kí wọ́n fìtàn balẹ̀ fún Gani Adams kó jẹ́ kí Ìgbòho rí mú mi òun àtàwọn ọmọlẹ́yìn ẹ̀. Nítorí wá worst ni pé tí mo gbọ́ nù fídíò tí máa play fún yín tá a fi wọlé ni wípé kódà Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà ń bẹ̀ yìí wọ́n ní Fúlàní ló sponsor ẹ̀, ló kówó lẹ̀ báyìí pé kó lọ jẹ́ ààrẹ. Títẹ̀ ló bá jẹ ṣojú òní tí ṣé tí Fúlàní bá sponsor yàn láti jẹ́ ààrẹ, ṣé èèyàn fẹ́ gbógun ti Fúlàní ẹ̀ kò jọ. And I wouldn't be surprised fún ààrẹ láti má dìde nígbà tí wọ́n pa Yorùbá. 2 factors. And I would not be surprised also tá ààrẹ bá ń play òṣèlú. I would not be surprised. Thirdly, I would not be surprised wípé Governor Makinde ra mọ́tò fún ààrẹ. It is normal. Because it is crystal clear that Ààrẹ Ọ̀nà Kakanfò PDP member ni. Tabadẹ̀wò PDP member ni Governor Makinde. So òṣèlú yẹn the synergy is still there. Wọ́n dẹ̀ rí pé òun ò ṣe PDP. Tinubu tó ṣe láàánú Ìgbòho dúró tì. So a lè expect kí Governor Makinde like Ìgbòho. A lè expect kí Governor Makinde kan ṣe pẹ̀lú Ìgbòho. Even if he likes him, wọ́n ò ní fi hàn, wọ́n ò ní like idea. Any idea tí Ìgbòho bá mú wá, wọ́n á máa rí bí idea Tinubu and opposition náà jẹ́ sí Tinubu. So we shouldn't all be surprised. Wípé all of a sudden Governor Makinde lọ ra mọ́tò fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Òun ti sọ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ̀ tó ṣe lú. Ibi tóun ti ń gbèjà ilẹ̀ Yorùbá ni kó ṣòṣèlú. Ó dẹ̀ fẹ́ máa rẹ̀ sọ náà pé president tó wà bẹ́ẹ̀ sí òun kì í ṣọ̀rẹ́ ẹ̀. Why must acclaimed Yorùbá generalismo, according to him, acclaim Yorùbá generalismo, why would you be against the government of the day tó jẹ́ Yorùbá man? But because he's a politician, because gbogbo owó tó lóun ní politician ló kówó fún, kò ṣe nǹkan tó bò. Goodluck Jonathan PDP member ni nígbà tó wà president, òun ló fún ní contract, ló gbówó lé lọ́wọ́, adẹ̀mọ́tú tó pàgbà ẹ̀. Ààrẹ tiẹ̀ tó jẹ OPC tiẹ̀ tó dálẹ̀, OPC kó máa ṣòṣèlú ni, so we wouldn't care. Èrò tán rò náà nìyẹn síbò wípé nígbà tó ti lè dá ìwé ẹkùn sílẹ̀ yìí wọ́n máa fi ṣòṣèlú. Ìbò ni wọ́n dìtàn lọ́sùn yẹn, ẹgbọ́n mú ìwé ẹkùn bẹ́ẹ̀ náà àbí Ìgbòho sí bẹ́ẹ̀, ṣé ìwé ẹkùn tó dá sí? Kódà wọ́n ban anything local security, wọ́n fi ọlọ́pàá nìkan la recognize ìwọ ẹ̀yin nìkan ní kẹ́ máa tẹ̀. Wọ́n dẹ̀ máa nẹ̀ lóòótọ́, wọ́n máa nẹ̀ election ẹ̀ tó dùgbò, and we all saw the result. Mo ṣe pọ̀ lórí ọ̀rọ̀, mo ṣe máa ṣe fídíò lórí ọ̀rọ̀ ìbò Ọ̀ṣun tó rábòsí oríṣiríṣi táwọn èèyàn ti ń ṣe é sìn. I want to call us to order, I want to call us to attention. Mo fẹ́ mú àwọn kọ̀ọ̀kan wá sí attention wa ká lè rí ìyẹn kì í ṣọ̀rọ̀ èmi. Now gbogbo ojú tí Gani ń pa ẹ má jẹ́ kó yà wá lẹ́nu. Gbogbo against Tinubu tó against Ìgbòho, mo ti ń rí wípé Gani ti ń ṣòṣèlú sí i, ó ti ń jẹ́ kó di tòṣèlú. Ó ti ń rí bí ẹni pé Tinubu ni Ìgbòho ń jà fún.
òun kẹrin jà fún PDP, òun jà fún Mákindé. So ẹ má wà surprise rárá, gbogbo géèmù táwọn méjèèjì jọ ń gbà àti gọ́fúnà Mákindé o àti Gani Adams, don't be surprised. And that's why tẹ́lẹ̀ lè pe Gani pé gbogbo ìjà Yorùbá kó dáhùn. Àkọ́kọ́ náà kò sí ìtọ́kàn pẹ̀lú ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì, Fúlàní náà ló sponsor ẹ̀ ni wọ́n sọ pé allegedly. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé olóṣèlú ni, kó máa bàjẹ́ fún ilẹ̀ Yorùbá gan, kó máa fi propaganda làwọn like. Wọ́n ṣe gbé àwọn ọmọ yẹn kán tún gbà another set làdúrà tí wọ́n kán lè máa pariwo ìjọba Tinubu, kán lè máa fi score 3 points. But unfortunately for them, ẹ jẹ́ ká wo ilẹ̀ Yorùbá láti ìgbà tí ìlú ẹkùn ti dé. Káwa náà wá sí ẹ̀ pẹ̀lú ara wa, ká jọ face reality. Ẹ jẹ́ ká wo ilẹ̀ Yorùbá sí nígbà tí ìlú ẹkùn ti bẹ̀rẹ̀ wàhálà tán bẹ̀rẹ̀ tán sáré lọ sọ́tún sáré sósì tán ṣe. Ẹ jẹ́ ká wo ilẹ̀ Yorùbá so far. Torí Fúlàní ti gbé ọwọ́ kógun yẹn jẹ́ àǹkó, but unfortunately wọ́n kò lú ẹni lọ́nà, ṣé wọn kọ́wọ́ ọmọ wọn bá aṣọ. Tó bá gbé èèyàn wọn jiyàn, wọ́n ń jíṣẹ́ ni nísìn, they are not doing it openly bí ti tẹ́lẹ̀ mọ́, because wọ́n ṣe ni wọ́n meet Waterloo kí wọ́n ṣe Ìgbòho nìkan. A rí àṣeyọrí nítorí pé ìjọba tó wà lóde, ìjọba tó ready láti cross T's and dot I's ni, ìjọba tó rẹ́dì láti ṣe nọ́mbà ni, ìjọba tó ń ṣe tó yẹ kó ṣe ni. Fún àwọn mílítì wa, ó tú àwọn mílítì wa lẹ̀. Wọ́n ti wá rí fún àwọn mílítì fi ya wèrè lọ́wọ́ yìí. Ìlú Nàìjíríà yìí Áfíríkà mọ́ báyìí máa ṣe ra wa sí, kò ṣeé ṣe gàràgàrà mọ́. Last week mo ṣe fídíò kan lórí ìkọ́nú àwọn olórí wọn, mi ìrántí orúkọ máa yẹn mọ́, tó ń gbéyàwó gbọ́mọ, wọ́n dẹ̀ tó ilẹ̀ báyìí, tó fi mọ́nú ilé ẹ̀, tó fi lọ gbéyàwó gbọ́mọ, gbé fámìlì ẹ̀, gbé 30 ọ̀kadà lọ́pọ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní lára ọkọ̀já bẹ́ẹ̀, ó ti rí i pé kò nísìn gbogbo wọn àwọn olórí wọn ti rí i pé kò sọ̀rọ̀ mọ́ fáwọn. Ilé ìwèrè Tinubu yàfi kábọ̀ ta fẹ́ ṣe síjọba ẹ̀. Àwọn tó wá jẹ́ sponsors wọn, they are now there, they are wailing now. Ẹkún ló kù tán sùn sí. So máa fẹ́ ká tẹ́tílẹ̀ sí voice note yìí, kájọ tẹ́tí kájọ gbọ́. Gbogbo tí mò ń sọ yìí, inú mi dùn pé mo réyàn kan tó jáde wá sọ díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn tó súnmọ́ tí mò ń sọ yìí. Tani Kakanfò, irú oyè wo ló jẹ? Ṣáwa Yorùbá la ní? Ṣé lóòótọ́ ló jẹ́ generalist ilẹ̀ Yorùbá? Number 1, number 2, ipò wo ló wà? Kí dẹ̀ ló yẹ kó ṣẹlẹ̀? Ta ló lórí ológun ilẹ̀ Yorùbá? Rírí wílẹ̀ gbogbo tó jẹ́lẹ̀ Oòduà o, ta ló lórí ológun wa? Kí lorúkọ ẹ̀? Ẹ jẹ́ àjọ lísìn sí voice note. Ọ̀kan Yorùbá tí ò bá forúkọ Sunday Igboho sí, tí ò sọ pa tó kú. Ìjírí tán Yorùbá sọ. Ó ti dùn wọ́n pátápátá. Ìran Yorùbá ò ṣerú rí. Ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní. Àgbà tó mọ jáde bọ́ta pé a ní gbárù eléyìí o. Ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó, ó dẹ̀ gbé 500 million naira wálé, ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ, a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn. Wọ́n dẹ̀ pa sóko, Fúlàní dẹ̀ pa sóko, gbogbo ogún yẹn lè bàjẹ́, gbogbo 500 million yẹn lè wọ́ mi. Gbogbo katapila tó gbé wálé Fúlàní, wọ́n fi gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko. Òun dẹ̀ wá ní ibi tó produce yẹn ta ní oníláárí, ó ń bọ́ gbogbo wa yìí. Ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn. Iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn. Ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀, Fúlàní ń jẹ kókó tán. Ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko. Mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà. Ká tó dúró lógun bí Lísàbí Agbogbo Àkàlà ilẹ̀ ata sí 6,000 years ago, 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá, Ọ̀ṣun Òsì lolórí ogun ilẹ̀ Yorùbá.
òrìṣà nílé ni wọ́n ń bọ ní nífẹ̀ẹ́, wọ́n ń bọ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà tuntun ta lé Yorùbá. Àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn. Olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. tó kí ló ń jàre Ọ̀nà Kakanfò? Ṣéde Yorùbá ní Kakanfò? Ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni. Ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni. Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni. Àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀, àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la, ẹni tó yẹ lóyè ni àfẹrúgbàbùkún ni, ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlọ́jẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million. Wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. Ẹni tọ́rọ̀ máa dúró tí o ti dúró tì bẹ́ẹ̀ o ò lè lé bá o lè yálẹ̀. Ó ra Gani mọ́ra ó fi gborí Ààrẹ Ọ̀nà Kakanfò fún. Nígbà tí Fúlàní wá rà ẹ̀ kó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò, títà ló máa ṣe ó kówó yìí lẹ̀. Ebi tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ẹni tọ́lọ́run fi síbẹ̀ ó ti fi síbẹ̀. Gbogbo ogun tí wọ́n gbé ọdún Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. Mo wá rántí pé ìyan Yorùbá ló kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀. Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú. Kò sílùú tí Ọ̀yọ́ ò kó lẹ́rú rí. Ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn, ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù, ó kó wọn lẹ́rú wọ Ọdúnwò. Ẹni Ọlọ́yọ̀ ń jagun kiri ó lè kó wọn lẹ́rú. Ó lè ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ olórí ń bí. Ẹ mọ́ bá wá. Aláàfin tó gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè ó wà lórí oyè Gọ́vnà Lawan lọ́yìn Kwara. Ó wọlé síbẹ̀ pé yẹn ní àṣewájú olórí nílùú Yorùbá. Pálapàla ní gbogbo àwọn olórí nílùú ọ̀yẹn, Balógun Fúlàní, Balógun kìnnìkan, Balógun Ajíkòbí, Balógun ó ní kó máa jọba, kó máa dé adé, kó máa dé lẹ́kẹ̀ẹ́. Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀ ní yẹn lóru, ó dẹ̀ di adé fún wọn mọ́jú. Ó yà lọ́dọ̀ olórí ọba àwọn Kwara, Emir. Mo wá lu ẹ̀ mo wá káwọn èèyàn mi ni o. Bàbá òsàn tó wá ṣe ó lè jó yìí yẹn ó lọ́ọ̀dì sí hòtẹ́ẹ̀lì ó lè lọ sí ìlú nígbà tó lọ dé adé fún wọn. Wọ́n ń gbadé fún gómìnà fún wọn lọ́pàá àṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé Ọ̀gbẹ́ni Lawal yẹn òun náà jẹ́ Yorùbá. Ẹ̀dẹ̀ ní nǹkan táláàfin náà fi àṣẹmọ lọ́wọ́ sí wọn lẹ́sẹ̀ sí. Wọ́n yóò dá wọn lọ́lá tó ń fi adé fún wọn báyìí. Bẹ́ẹ̀ ni gómìnà fún wọn sáà bẹ́ẹ̀ ló fún wọn mọ́tò. Àwọn àpèjà ní dání pé kó wọ́n gbèjà ìran Yorùbá ń bẹ̀yàn Yorùbá lélẹ́wà fún wọn lọ dájú fáwọn èèyàn wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ náà àwọn àdèmàdájú lé wọn lórílẹ̀ yìí. Ó dẹ̀ dé adé sórí ọba 5 lọ́kùnrin. Wọ́n tó tají pé bàbá wa ṣe nǹkan kan bí ni ilẹ̀ ti mọ́, ó ti parí iṣẹ́ kí wọ́n aago 4, 5, 6 tó lù. Ó tún yà lọ́dọ̀ Aláàfin. Mo rẹ́bùn gbà lọ́dọ̀ àwọn èèyàn mi o. Mo wá kí kẹrẹ o. Bàbá yẹn tún gba ẹ̀wọ̀n, tún gba bẹ́ẹ̀ yẹn. Ṣé ó lóun ọmọ gbà tó wá ṣe? Tó ṣe sọ pé kò mọ̀ gbà ayé. Bàbá tẹ̀ lọ tán wá bẹ̀rẹ̀ ìjà. Gba lè gbọ́ bá Yorùbá láyè bí ọba onílẹ̀kẹ̀ kò lè ṣẹlẹ̀ kíní kan. Gani náà dúró sí wọn lọ́rùn pé ọba tí ń gan kò ní lé wá láwàní wọ́n máa dúró lẹ̀kẹ̀ ni. Ẹni tó ń wí láwàní ò lè wájú lórí fún ẹni tó ládé ìdẹ̀kẹ̀ lórí. Ogun yẹn pọ̀ ṣùgbọ́n wọ́n lo olóṣèlú Sàràkí wọlé in support of àwọn Gàmbàrí, Sùlú Gàmbàrí. Wọ́n dẹ̀ padà yọ gbogbo ọba 5 nígbà kan wọ́n ní governorship torí pé Lawal ò lè padà ó kú. Ẹ mọ̀ pé ibi tó gun Yorùbá ti rìn dé pọ̀. Ẹni tó fẹ́ gba Yorùbá lẹ̀ ló sọ mí ẹnu yẹn o. Wọ́n tó gún bá pọ̀ lórí ẹ̀ gan-an ṣùgbọ́n wọ́n ti nígbàgbọ́ pé
Yorùbá mọ àlùkò eruku ni wọn lè bọ. Ọlọ́run ò dẹ̀ tó bẹ́ẹ̀. Ntọ́lọ́run tó ọ̀tọ̀. Ṣùgbọ́n mo lè ṣe mo lè dára púpọ̀ lẹ́nu ọ̀tá Yorùbá. Gbogbo ara yẹn Ọlọ́run fi àwọn náà dára burúkú ni. Kí ni nǹkan tá a fẹ́ fàyọ? Àwa kan dúró láti ìpìlẹ̀. Ọmọ tó bá mọ̀ tán. Díẹ̀ tó nǹkan ní nǹkan. Brọ́dà mi kan sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà, àwọn lọ́lọ́ fídíò ọba Gbọ́láhàn Ọ̀kánláwọn Àkànbí Tínsìn Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta ọba Ṣómólú Bàrígà. Ọ̀rọ̀ kan sọ pọ̀ but díẹ̀ tó ní nǹkan èmi kọ́ mo ní. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́ ń bẹ̀ gangan òun ni wọ́n ti sọ láti bẹ̀rẹ̀ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò wípé kì í ṣe oyè Yorùbá, wípé 300 million ní Fúlàní, àwọn Fúlàní tán gbé fún Ìbà Gani Adams. Mi ò fi allegedly sí torí kábíyèsí tó sọ nìyẹn, ọba tán sọ àwọn tó dé mọ̀tàn dáadáa pé 300 million ni wọ́n gbé fún ní Fúlàní gbé fún Ìbà Gani Adams tán fi oyè yẹn jẹ́ wípé wọ́n fi oyè yẹn àbòsí lọ́ fi oyè yẹn ṣe fún Ìbà Gani Adams torí bàbá Tinubu nígbà yẹn lọ́hùn-ún pé torí wọ́n fẹ́ fi tákù bàbá Tinubu. Kẹ́ máa wò wípé Ìbà Gani Adams ó ti ń ṣe àbòsí ìran Yorùbá tipẹ́ torí pé wọ́n ń ṣe ọmọ Yorùbá, ọmọ tápà ni wọ́n. Ṣẹ́dẹ̀ rí àwọn ará ọ̀rọ̀ yìí ó máa ta báwọn èèyàn gidi gan anyway. Ok ẹ jẹ́ kọ́kọ́ màá wá sọ yẹn lọ́la. Ṣé wàá rí mo tó wá fẹ́ sọ nǹkan kan, gbangba ti dẹkùn Ṣèyí Mákindé, gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò. Ìbà Gani Adams gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò. Ìrònú ìkòkò ló máa pajá, ìrònú ìkòkò ìṣóhun ni ó pajá. Ọbọ ni yín ìfara ilẹ̀ máa para yín. Bẹ́ẹ̀ ni ọmọ àtìrò Gani Adams, ọmọ àtìrò ní ẹ tó fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Àlejò tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ nílé irọ́ ni kò possible kò pọ̀. Bẹ́ẹ̀ ni jẹ́ kí n sọ fún ẹ Gani Adams, quick one ni mo fẹ́ ṣe lálẹ́ yìí, ó di ọ̀la kí Ọlọ́run má pa wá, kó bá dòkú ló ń sọ̀rọ̀ kọ́lọ́run jí wa re, ọ̀la ni máa wá ráyè títí ẹ kọ́lọ́run má pa wá. Bẹ́ẹ̀ ni abínibí ó yàtọ̀ sí ability. Bẹ́ẹ̀ ni jagunjagun ó yàtọ̀ sí jagunjagun. Wọ́n ti sọ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn wọ́n ní kì í ṣe oyè Yorùbá, wípé owó ni wọ́n fi Fúlàní ló gbé 300 million fún ẹ tó fi ẹ jẹ, wípé 600 years ago ni wọ́n ti jẹ ní Yorùbá ti jẹ láti ní olórí jagunjagun nílẹ̀ Yorùbá gbẹ̀yìn. Wọ́n dárúkọ olórí oyè tí à ń jẹ nílẹ̀ Yorùbá pé 600 years ago ni. Kábíyèsí ẹ̀dẹ̀ ti sọ pé àwọn máa lọ sọ fún Ọọ̀ni of Ifẹ̀ pé wọ́n fi ṣe Sunday Igboho jẹ́ sí Sunday Igboho tí ẹ̀ ń joyè náà wọ́n ń joyè, but anyway káṣàfihàn sílẹ̀ ṣá. Ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ sọ ni wípé Ìbà Gani Adams, Ṣèyí Mákindé alábòsí ni Ṣèyí Mákindé o. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, alábòsí ni Ṣèyí Mákindé o. Ṣé ẹ rí wípé Ṣèyí Mákindé fúnra rẹ̀ àwọn Fúlàní ló ń ṣiṣẹ́ fún. Gúnmi ilẹ̀ Yorùbá nìyẹn, Akíntọ́lá of our time nìyẹn. Alábòsí ni Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé ń ṣiṣẹ́ tako ìran Yorùbá ni. Bẹ́ẹ̀ ni bóyá àìjẹ́ Fúlàní tiẹ̀ wà nú ẹ̀jẹ̀ títí ẹ̀ náà ọmọ pọ́mọ Yorùbá ni, ṣùgbọ́n ọmọ ọkọ mi máa ń hùwà bí ọmọ àlè. Ṣèyí Mákindé ń ṣiṣẹ́ tako ìran Yorùbá ni, kí ló dé ojú yìí máa tó bó. Bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé gbé second hand Mitsubishi vehicle mọ́tò pé kí mọ́tò pàtí tó gbé fún Ìbà Gani Adams. Táwọn ọmọ Ìbà Gani Adams torí wípé Ọọ̀ni of Ifẹ̀ gbé Toyota Hilux tó ṣàprápra 2026 model, wọ́n gbé pẹ̀lú 100 million tí Ọọ̀ni of Ifẹ̀ gbé fún ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá. Kò tí pé 1 week Ṣèyí Mákindé náà wá gbé Mitsubishi vehicle, kì í ṣe Hilux o, Hilux ló gbé fún wa, Toyota Hilux ló gbé fún wa o. Mitsubishi vehicle mọ́tò pàtí, torí pàtí náà lọ́mọ ọ̀lọ́ kọ́ lọ́ máa bọ̀ Ògún, kọ́ lọ́ máa bọ̀ ya, kọ́ lọ́ máa bọ̀ gbogbo ẹ̀. Ohun tó mọ̀ ṣe náà nìyẹn. Second hand Mitsubishi vehicle second hand ó gbé fún Ìbà Gani Adams. Ohun tí mo fẹ́ fàyọ ni pé àwọn ọmọ ẹ̀ wá sọ yí pé àwọn olótọrọ mọ́tò lọ́wọ́ kábíyèsí o, orí yìí ti burú bí eégún tó léwèrè ní ìtìráyè ti gbogbo yín. Ohun tí mo fẹ́ fàyọ ni pé alábòsí ni Ṣèyí Mákindé. Bẹ́ẹ̀ ni alábòsí ni. So Ṣèyí Mákindé lè gbé Mitsubishi vehicle fún Gani Adams báyìí ní ìsìn, nígbà tí wọ́n jí àwọn ọmọ gbé ní Ọ̀yọ́ state, àwọn ọmọ oríire àwọn ọmọ skul yẹn tó jí wọn gbé ní Ọ̀yọ́ state. Ṣèyí Mákindé ò lè gbé Mitsubishi vehicle second hand Mitsubishi vehicle mọ́tò pàtí yẹn, kò lè gbé sílẹ̀ fún Ìbà Gani Adams nígbà yẹn kó fi wọ inú igbó lọ.
alábòsí ọ̀tẹ̀ máa tẹ̀yìn rìn ni Ṣèyí Mákindé àti Gani Adams ẹ ń bínú orí ẹ mú fìlà ẹ fi dédòdò ẹ ń bínú Chief Sunday Adéníyì Adéyẹmọ Ògbówóṣà ọ̀tẹ̀ máa tẹ̀yìn méjèèjì rìn ni Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ṣe rí àbòsí tẹ́ ẹ ṣe yẹn wàláì ó máa yọ yín lẹ́sẹ̀ sílẹ̀ Ìbà Gani Adams iṣẹ́ yá ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là wọ́n ti gbé Mitsubishi vehicle fún yín báyìí nísìn ẹ rí i pé ó yàtọ̀ síra wọn sí Toyota Hilux 2026 model tí Ọọ̀ni of Ifẹ̀ tó gbé fún Chief Sunday Igboho ẹ má fàdàbàwé tolótoló ìyàtọ̀ wà níbẹ̀ the difference is clear Mitsubishi vehicle ló gbé fẹ̀yìn mọ́tò pati Toyota Hilux brand new tó ṣá prapra wọ́n tún bá wa brand ẹ̀ 2026 model ló gbé fún àwa ẹ rí pé yàtọ̀ wà bẹ́ẹ̀ iṣẹ́ tí wá dé báyìí nísìn o ẹ wá máa mú mọ́tò yẹn kí n ṣe kọ́ ní kẹ́ máa lọ fi bọ̀ sún kẹ́ máa lọ fi bọ ọjà báyìí nísìn o ẹyẹ wá fi gbé wọnú igbó lọ báyìí nísìn torí ọ̀tẹ̀ ti tẹ̀yìn méjèèjì ọ̀tẹ̀ ti tẹ̀yìn rìn ihun tẹ́ máa fi mọ̀ yín pé Fúlàní ni Ṣèyí Mákindé ń ṣiṣẹ́ fún o torí ẹ̀ ni ó ṣe fẹ́ fi ìbò títí ẹ̀ èmi ò gbé dá bàbá Tinubu o ọ̀tọ̀ lẹ́nu ìfẹ́ fi ìbò títí ẹ̀ tó fẹ́ fi bà ti bàbá Tinubu jẹ́ tó náà fẹ́ jáde fún presidency irú ẹ̀ ló sọ alábòsí Akíntọ́lá wà nìyẹn tẹ́ bá ti ráwọn alábòsí ojú wọn máa tutù ni bí ètò lè jẹ kankan tán Ṣèyí Mákindé mi ìráyè ti tiẹ̀ kú ìpọ̀n ni mo fẹ́ ṣe lẹ́yìn àti Gani Adams Ọlọ́run máa pa wá kó má nùkú ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí méjèèjì di ọ̀la kí Ọlọ́run máa pa wá kó má nùkú ló sọ̀rọ̀ kí Ọlọ́run kó jí wa rí bẹ́ẹ̀ nítorí pé kò pẹ́ tí mo dé láti ibiṣẹ́ mo wò pé mo gbọ́dọ̀ sọ eléyìí tí kábíyèsí ìsọlé ni ó ṣe ń gbóná fẹlifẹli torí mo láì gbé borun gan kí wọ́n fún ẹ̀yin tèmi ẹ̀yin fáǹsì mi bẹ́ẹ̀ ni ẹ rí pé àbòsí ló wà láàrin yẹn báyìí nísìn bí ó ṣe jí àwọn ọmọ yẹn gbé tí ó jí àwọn ọmọ gbé àwọn ọmọ kéékèèké tó dàgbà jù nínú wọn bóyá 14 years ni tí Ṣèyí Mákindé àti Ṣèyí Mákindé allegedly mo ti ẹ̀gbọ́n pọ́n ní ó tún fún ní 30 million sí allegedly ní ìmọ̀ yẹn o pẹ̀lú Mitsubishi vehicle mọ́tò pati so Ṣèyí Mákindé ní owó yẹn lọ́wọ́ ó nírú mọ́tò yẹn lọ́wọ́ kò lè gbé sílẹ̀ àbí nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ pé mo ti kọ lẹ́tà sí gọ́vnà mo ti kọ lẹ́tà sí pírẹ́sidẹ̀ntì mo ti kọ lẹ́tà sí sẹ́nítọ̀ mo ti kọ lẹ́tà sí igbá mo ti kọ lẹ́tà sí ọba mo ti kọ lẹ́tà sáwo kò sẹ́ni tó dá mi lóhùn ẹ rí pé àbòsí tí ó ti jẹ fún jẹdọ ọ̀tẹ̀ ó ti jẹ fún jẹdọ gọ́vnà Ṣèyí Mákindé pẹ̀lú Gani Adams so kò lè gbé sílẹ̀ nígbà yẹn kí wàá ní kó fẹ́ fi ṣe báyìí nísìn kí ni kó fi ṣe báyìí nísìn gbà tó gbé Mitsubishi ọ̀tẹ̀ níyì ọ̀tẹ̀ torí wípé Ọọ̀ni of Ifẹ̀ ó gbé Toyota Hilux sílẹ̀ fún wa ẹ̀yin ojú yìí máa tó bó. ṣé ti gbọ́ èyí tí mò ń sọ òun náà ni gbogbo wa ti gbọ́ yẹn ìyá kan ló ní fídíò mi jẹwàá mọ ibi tí mo ti ó dà kórí Facebook kan ni mo ti rí so ẹ jẹ́ kí àwa Yorùbá Bíbélì ní ìwọ yóò mọ òdodo yóò sì sọ di òmìnira ye shall know the truth and the truth shall set you free òdodo yẹn la fẹ́ ká mọ̀ lẹ́yìn kó ní kálukú wa ká lè di ẹni tí ò ní máa wà surprise mọ́ lórí bí Gani Adams ṣe ń ṣe ẹ jẹ́ kó wà tó bá wọn àkọ́kọ́ lọ kákọ́ rẹ́gísítà ẹsẹ̀ wa pé it's not generalismo of Yorùbá generalismo of Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́ náà ní wọ́n dà wọ́n pé Mustapha àwọn Ọ̀yọ́ náà èké sí dàgbàdàgbà tó ń ṣe yìí mo mọ̀ so n tó fi má láàfin recognize and identify pẹ̀lú ìlú ẹkùn tó fi fún ìlú ẹkùn lówó kí ló tó kù Aláàfin Ọ̀yọ́ ṣá nìyẹn tó fi recognize ìlú ẹkùn àti ìgbọ̀pọ̀ ti fún OPC lówó àti ìgbọ̀ bóyá náà ṣùgbọ́n OPC ní 100 million àbí ẹ̀dẹ̀ a máa wò èmi ò tẹ́ wàá rò pé Ìgbòho rẹ́dì láti joyè kankan Sàámú Ìgbòho rẹ́dì oyè kankan lọ́dọ̀ anybody ọ̀dọ́ akànṣọ ni omi ò lè wá kó lè joyè ilé bàbá mi o gbogbo àwọn Yorùbá lè má dùnú sí tó bá ní kó wá jẹ tó bá jẹ ipò Ògún ọ̀ṣọ́ọ̀ṣì yẹn there is no big deal there because nínú ìtàn òun ni generalismo Oòduà gbogbo ilẹ̀ Oòduà pátá tó bá fi ní bá wò pé ok gbogbo ilẹ̀ Oòduà o ìwọ ni generalismo wa àfihàn oyè tó gbọ́ ọ̀ṣọ́ọ̀ṣì jẹ there is no big deal there kìkúṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ní ní fi jẹ àwọn Yorùbá lè má láìkẹ́ pé ẹfọkùnrin ilẹ̀ rárá irọ́ ni mí ilé wa kó lè joyè ilé bàbá ẹ̀ tó bá pè Ìgbòho kí Ìgbòho jẹ́ sí tí ó tẹ̀lé ẹ̀tẹ̀yìn ẹ̀yọ lágbára Ọlọ́run
toró ti ṣe more than enough gbogbo wa mọ̀. So tó bá mú Gani àtàwọn ọmọ ẹ̀ kan ṣe tó bá mú wọn àtàwọn bàbá tó ṣẹ̀ lọ kó mọ́ra sìn àwọn bàbá tó kú bá kó àwọn ọ̀nà má lọ tó ṣẹ̀ kó mọ́ra tán láwọn pẹ́pẹ́sẹ́ kan olórí ìṣọ̀kan Oòduà ẹ fẹ́ kí ìṣọ̀kan wà ẹ gbé lẹ́yìn ẹnìkan ìṣọ̀kan ẹ̀ ń ṣe lórí ìṣọ̀kan Oòduà ẹ bá tó lórí ìṣọ̀kan Oòduà ni ẹ pé Gani báyìí ẹ pé ṣàkọ̀tún àti ṣàkòsì ẹ bá wọn ṣẹ́tù ẹ̀ àbọ̀ nítorí Ìgbòho ò ní problem pẹ̀lú anybody ẹ wọ́n tábìlì tí mo play yẹn ní last week tó ti ń bìbò léèrè pé kí ló rí sí ṣé inú ẹ̀ tún sí bí ààrẹ ṣe jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó níṣẹ́ ẹ̀gbọ́n tún mo yẹ òní ó lórí ààrẹ sórí ọmọ kékeré ẹni tó jẹ́ náà ni wọ́n fún un ó tún ṣàdúrà fún pé kọ́ lọ jẹ́ kí bàbá pẹ́ lórí oyè wọ́tẹ́s ẹni tẹ́yìn ṣépè fún kiri èpè ló ṣì ní mú ogun ló ṣì ní mú èpè kì í ṣì ní ìjà ẹni bá ṣépè fún tọ́jú òbàjọ mépè àdúrà ló máa já sí fún ẹni bá dẹ̀jọ́ má dúà táyé ṣépè fún àdúrà ló máa jẹ́ ẹni bá dẹ̀jẹ́ pè náà ló tọ́ sí táyé ṣàdúrà fún èpè ló máa já sí fún tí mo fẹ́ ká mọ̀ nìyẹn lẹ́ẹ̀kan sí tẹ bá nífẹ̀ẹ́ ṣánẹ́ẹ̀lì yìí ọ̀rọ̀ tó ń lọ yìí tẹ́ nífẹ̀ẹ́ tẹ́ ń gbọ́ yìí ẹ máa bá mi buwọ́lu ṣánẹ́ẹ̀lì wa àná afẹ́ káwọ 100,000 síwájú táàbà wọ kóṣù yìí tó jálẹ̀ káwọ next month ọlọ́run á ṣàánú wa ọlọ́run á dẹ̀ ṣe dáadáa fún wa lẹ́ẹ̀kan sí mo fàṣekò yìí congratulate gọ́fúnà Jackson Nurudeen Jackson Adeleke ti Ọ̀yọ́ ti Ọ̀ṣun state the dancing governor bó ṣe máa rí nìyẹn gbogbo gọ́fúnà tó bá ṣe dáadáa àwọn aráàlú dámọ̀ èyí tí ò dẹ̀ ṣe dáadáa aráàlú dámọ̀ so. ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfẹrúgbàbùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlọ́lẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million. wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. ẹni tó lọ́wọ́ bá dúró tí o ti dúró tì bẹ́ẹ̀ o ò lè lé bá o lè yálẹ̀. ó ra Gani mọ́ra ó fi gborí Ààrẹ Ọ̀nà Kakanfò fún. nígbà tí Fúlàní wá rà ẹ̀ kó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yìí lẹ̀ èmi tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ẹni tó lọ́wọ́ fi síbẹ̀ ó ti fi síbẹ̀. mo máa kí gbogbo ojú tó ń bò dé káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí wa pé a kú dédé àsìkò yìí àsìkò bójú ọjọ́ ti rí ẹni odò bíbò ló ti rí lọ́dọ̀ tìyín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ lóòrọ̀ yìí ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ tẹ̀ ń wò ìtorí pé àárọ̀ làwa wà ní Nàìjíríà a wà ní dèdè aago 10 ó kù ìṣẹ́jú 10 ní Nàìjíríà báyìí 9:50 a.m. òun náà làwà tí mo ti ṣe fídíò yìí bíi mọ́táìmù tẹ́yìn máa wò ó. ètò ọ̀rọ̀ tó lọlẹ̀ ń wò yìí lórí ìkànnì BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣàn lórí YouTube. a wà lórí Facebook náà à ń jẹ́ Gbàgede Ìmọ̀ TV ṣé àgbẹ̀yìn lórí TikTok à ń jẹ́ Gbàgede Ìmọ̀ BGI TV là ń jẹ́ lórí TikTok. gbogbo àyíkáyé tẹ́ bá ti wò wá nínú àwọn ṣánẹ́ẹ̀lì mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn andrews mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ wò wá lórí TikTok ni ẹ wò wá lórí YouTube ni ẹ wò wá lórí Facebook ni èké tẹ́ bá ti wò wá náà àwọn andrews ẹ máa fọ́lò wá ńbẹ̀ tẹ́ bá nífẹ̀ẹ́ Bàbá Gbàgede Ìmọ̀ tẹ́ nífẹ̀ẹ́ ṣánẹ́ẹ̀l mi tí ẹ tí fọ́lò mi ẹ kì í ṣara mi o ẹ kì í nífẹ̀ẹ́ mi o. àwọn èèyàn máa ń sọ pé àwọn ọmọ báwọn ṣe lè subscribe kò lé ẹ mú fóònù yín ẹ lọ tẹ YouTube ọdún most of àwọn tó wà ní òyìnbó orí tẹ́lì náà ti ń wò mí but YouTube náà wà nínú kìnìyàn tí ó bá wá sí ẹ wọnú tẹ́lì yẹn ẹ lọ kílíkì sórí channel mi ṣe mọ̀ pọ́tọ̀ ní kẹ́ máa wo fídíò mi ní ìsàlẹ̀ lápá báyìí ẹ máa rí ibi tó kọ channel mi sí tí wọ́n ya logo mi sí ẹ kílíkì lórí logo yẹn á gbé yín lọ go to channel tẹ́ bá ti rí channel yẹn kílíkì lórí channel mi ẹ máa rí tó máa kọ subscribe
ibi subscribe yẹn sá kílíkì lórí subscribe ẹ ti subscribe nìyẹn ìyẹn tó bá jẹ́ tv orí tv lẹ́dí subscribe but tó bá yẹ pé ẹ ní fóònù tí icon youtube wà nínú ẹ tẹ́lẹ̀ máa ń wo youtube lórí fóònù ní ẹ kàn lọ sórí youtube ẹ lọ search fún BGI TV tẹ́ bá ti débẹ̀ ẹ bá rí ibi tó kọ subscribe sí ẹ̀yin ẹ sá tẹ̀ tẹ́ bá ti tẹ̀ ẹ ti subscribe á kọ subscribed á fi BED parí ẹ̀ instead of subscribe nìkan ẹ̀rí BED tó máa parí ẹ ti subscribe nìyẹn wọ́n fi black cover ẹ ti subscribe nìyẹn tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti subscribe sí BGI TV tẹ́ bá ti wá wo fídíò yìí ní any other channel tí kì í ṣe BGI TV lẹ ti ń wò ẹ wò dáadáa tí kì í ṣe BGI TV lẹ ti ń wò ẹ má subscribe síbẹ̀ onítọ̀hún gbé iṣẹ́ mi wọ́n gbé iṣẹ́ mi wọ́n lò ń bì kan nìyẹn bọ̀ tẹ́ bá ti ní tọ́kọ BGI TV síbẹ̀ ẹ tẹ subscribe ọlọ́run ayọ̀ ọ̀nà sí wa ẹ má yẹ kí n fi yẹn waste time tẹ́ bá wo nǹkan tá a fi wọlé láàárọ̀ yìí ṣe rí béèyàn bá dẹdò títí tí ò bá padà sẹ́yìn tó má padà kan olúwẹ̀rí téèyàn bá dẹdò títí tí ò bá padà sẹ́yìn onítọ̀hún máa padà kan olúwẹ̀rí kí ló ń pè lólúwẹ̀rí Yemọja tó má padà kan Yemọja ẹni bá dẹ̀ ká bẹ̀bẹ̀ tó ní rárá o mo ń lọ sílé ẹni tó jẹ ìyá mi lówó sẹ àfi kí n délé wọn àfi kí n lọ dalé wọn rú ní ò bá ṣọ́ra á pàdé ẹni tí ìyá tiẹ̀ náà jẹ lówó ẹni bá fagídí sọ àfi kí n délé ẹni tó jẹ ìyá mi lówó àfi kí n lọ bá bẹ jẹ tóun náà bá ṣọ́ra á padà kan ẹni tí ó jẹ tí ìyá tiẹ̀ náà jẹ lówó kódà tó bá wá ju ti tẹni tó jẹ ìyá lówó lọ. gbogbo fílẹ́ńgé àwọn OPC ẹni pé mi ò dákẹ́ látijọ́ yìí ó ní reason tá a bá bẹ̀ wọ́n títí pé kọ́ má báyé jẹ́ tá a bá bẹ̀ wọ́n títí pé kọ́ má bà ilẹ̀ Yorùbá jẹ́ tó tún wá lọ ní èsì máwọn àgbààgbà kan torí mo ráwọn fídíòs kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí táwọn kan tó yẹ ká